Nigeria government ẹ jọ̀ọ́ abẹ́yìn Nigeria government látòrí bàbá wa Tinubu Bọ́lá Ahmed abẹ́yìn a ti rí pé ní ohun èèyàn lóhun Ọlọ́run a ti rí pé nígbà tí Donald Trump tó ti fún yín ní wọ́n ní báyìí lórí èèyàn pípa a rí pé ẹ ti ń fún wa láwọn fake news kọ̀ọ̀kan pé ọ̀daràn 13 mẹ́rìndínlógún lẹ́mú ọ̀daràn 18 lẹ́mú sáà ìgbà tẹ́ mú wa níní tẹ́ mú Oyènúsì ẹ pé gbogbo ayé báyìí wájú gbogbo ayé báyìí lẹ́tí yáǹgì ẹ̀ lẹ́tí yìnbọn sí wọn fídíò yẹn sì wà ńlẹ̀ dọ́là nígbà tẹ́ mú àwọn ọ̀daràn tó ń jalè nílùú gbà yẹn nígbà tí wọ́n mú báyìí àmọ́ bóyá ẹ wá proof ẹ jọ sà ẹ proof fún wa báyìí pé ìjọba yín dáa gbogbo àwọn Boko Haram yẹn má fẹnu mú wọn mọ́ ẹ má fi social media mú wọn torí kí ẹ lè máa post káwọn US lè máa rí nǹkan tó ń lọ bí báyìí tẹ́ ẹ bá ẹ stop kínní fún ara yín ìjọba Nàìjíríà kò ná yín ní nǹkan kan láti stop killings fúnra yín mo sọ fún yín gbà yẹn mo ní life is not by religion it's by humanity ọmọ èèyàn kan ni yín ọmọ èèyàn kan làwọn tó ń kó ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìjọba tẹ́ ẹ jẹ́ tá a ní kẹ́ ẹ jẹ́ ni pé kẹ́ ẹ jẹ́ aṣojú wa ká lè ní aláfisùn ló yẹ ká fi yín síbẹ̀ kí ṣe pé bóyá kẹ́ ẹ bá lo by force power lé wa lórí ẹ ní access kankan láti lo by force power lé wa lórí àwa aráàlú la lè dictate nǹkan tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe that is what they call government the government is ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ it's not you people tá a fi sórí àléfà tá a bá fi yín joyè àwòdìsà ẹ try láti lè gbẹ́dìyẹ nǹkan tá à ń try láti sọ amọ̀mọ̀ káwọn tó ń jẹjẹkújẹ lọ́wọ́ yín ò ní lè sọ eléyìí òun ló fà á táwa náà fi sún sẹ́yìn fún yín sódà tá a lè sòótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tó tọ́ ọ̀rọ̀ bá dé sà gbogbo kíní kan federal government arrest kíní kan orí social media ni tẹ́ bá mú bandit ẹ fi wọ́n hàn wáyé tẹ́ ń cover ojú àwọn tẹ́ ń mú láti about many years police station ní kéèsì yẹn máa dé lọ mí rò wọ́n dájọ́ Boko Haram ní kóòtù rí wọ́n ní dé kóòtù láyé tí kọ́ ọ̀dà àti fi wọ́n lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta máa sọ o èmi oníṣàì máa sọ o kí lẹ̀ ń wá lọ́dọ̀ Gumi is a terrorist the same Gumi is a terrorist ni kí lẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ ṣé kí n sọ̀rọ̀ lọ́fà àbí kí n dákẹ́ ń bẹ̀ kí lẹ̀ ń wá lọ́dọ̀ Gumi gbogbo yín lẹ̀ lọ ọ̀dọ̀ Gumi tó bá ti kú 2 years tí campaign máa dé kí lẹ̀ ń wá lọ́bẹ̀ kí ni iṣẹ́ tó ń ṣe fún wa ṣé Gumi jára lu wa ni kì í ṣara bíbá yìí náà Gumi is not from Nigeria Mali làwọn people yìí ti wá now they come from nowhere wọ́n dẹ̀ ń ṣe ìjọba lé wa lórí wọ́n dẹ̀ ń lo agbára lé wa lórí wọ́n dẹ̀ ń kí wa down they are killing other tribe Igbo are dying Yoruba people are dying everybody are dying this is time to talk ẹ lè pa gbogbo wa tán láíláí ṣé ìgbà tẹ́ wá pa Fẹlá ṣe solution wá wà ní ṣé àwọn ọmọ kan ò tún dìde wọn sọ̀rọ̀ ni so èèmù yín ni pé tí Fẹlá bá ti kú ọ̀rọ̀ máa tán it's a lie bẹ́ẹ̀ pa 100 èèyàn tó ń sọ̀rọ̀ lẹ́ni another 1 million èèyàn á tún dìde lọ́la wọ́n á tún dìde ìjọba Nàìjíríà ẹ má fún wa ní fake news lọ́nláìn mọ́ stop giving us fake news do the real ẹ pa àwọn Boko Haram yẹn fún ẹfẹ̀yìn wọn ti àgbà kẹ́yìn bọ́ fún wọn bẹ́ẹ̀ ṣe Oyènúsì we are not a fool torí pé ẹ mọ̀ pé tí news yìí yẹn tó bá ń trend àwọn Donald Trump wọ́n lè understand why federal government decided to be killing citizens why because of religion ṣọ́ sọ fún yín pé àwọn tẹ́ ń pa yẹn tẹ́ bá dọ́rùn Ọlọ́run máa dá yín láre ni tó bá yẹ pé lóòótọ́ làlùjọ náà wà lóòótọ́ ṣẹ́ ìrùpọ̀ Ọlọ́run máa dá yín láre ni ẹ̀dá tọ́lọ́run dá tẹ́ wá fún ara yín pa ẹ̀dẹ̀ ń wá àánú Ọlọ́run lórí ẹ̀ lè rí stop killing anybody decide to do Christian ẹ jẹ́ kán ṣe anybody to decide to do ìmọ̀lẹ̀ ẹ jẹ́ kán ṣe oníṣògùn làwa it is time now going to be denying all of religion in ilẹ̀ Yorùbá I'm from Odùduwà I'm Odùduwà blood àwọn ancestors wa tí àwọn òyìnbó kó lẹ́rú gbà yẹn àwọn náà suffer fún wa tó ń jẹ́ ká rí life live lénìí ọmọ tí yóò bá bá tán àbárọ̀bá all those people they suffer for us mi lè gbé àjèjì kan lé wọn lórí láíláí olórí burúkú ló máa sọ pé family un Jésù ni àbí family un Muhammadu ni who does that I have my own ancestors tó ń fara jìyà fún mi bí àwọn tó bá fara jìyà fún ìlú títí wọn èmi á máa sìn so possible ní ibo láti rírú ẹ̀ I saw a lot of people tẹ́ jáde fún Àfáà Akeem lẹ́nu ọjọ́ mẹ́ta because the Àfáà is talking truth ó ná ọmọ Yorùbá lòun pé òun kì í ṣọmọ àlè tóun bá jẹ́ mùsùlùmí yẹn sọ pé kóun tààràn òun ní gbàǹjo ojú ẹ̀ là ní ojú Àfáà Akeem là ní mo wá lẹ́yìn muslim kan tẹ́ ń takò tẹ́ ń bu tẹ́ ń sọ̀rọ̀ torí pé ẹ ti rí pé iṣẹ́ ti ń já ojú àwọn náà ti là bójú èmi Saheed náà ṣe là nìyẹn and I can never my generation will never do Muslim again because you people are just murderer killing people up and down because of the dangerous book tí wíwèrè kan gbé fún yín tó ní kẹ́ máa kà káàkiri you are killing people up and down Islamic is a dangerous religion when you do it you ready to kill someone you ready to have devil mind ẹ̀dẹ̀ sọ pé lọ ṣe sọ̀kò àṣetánì ní Mẹ́kà tá la àṣetánì yẹn who is the àṣetánì ẹ̀yin gangan la àṣetánì inú ayé bàbá Tinubu ẹ má fún wa ní fake news mọ́ kẹ́ni kankan má torí religion pa anybody mọ́ it's because of Islam you people are killing people it's truth òótọ́ ni wọ́n parọ́ àwọn Christian yẹn ò parọ́ I'm not a Christian I'm even a traditionalist tó gbó nínú dáadáa ọmọ ìbílẹ̀ ọmọ Oòduà ni mí wọ́n sọ pé àwọn wèrè kan náà a ṣe program wọn ní èyí bọ̀bọ̀ má jẹ́ kan pa ẹ̀ wọ́n á rí sí mátà ìgbà tí wọ́n wá rí sí mátà mi ṣọ́kàn gan balẹ̀ ni ìgbà tí wọ́n rí sí mátà ń sìn ṣó lè travel without brain taking others people join body ṣó lè dá travel ṣọ́kàn ẹ̀ balẹ̀
ṣé Nàìjíríà ń wà òkè? Mo páàkì mọ́tò láìpẹ́ yín sí àwọn young boys wọ́n sáré wá bá mi, wọ́n wá tọrọ owó pé bí ń pa àwọn fẹ́ jẹun. Ṣé bí ìjọba Amẹ́ríkà bí ìjọba US bí táwọn kọ́mọ tí wọ́n lọ ṣé bọ́ ṣe ń fìdí àwọn citizen nìyẹn? Tẹ́ bá ń gba tax return wà, tax gain wà fáwọn aráàlú, ẹ̀tọ́ wọn tó yẹ kẹ́ máa fún wọn, ẹ fi gbogbo ẹ̀ fi ń yáwó, ẹ fi ń ṣe gbogbo ẹ̀ ń kówó lọ lóyìnbó, ẹ̀ ń sọ́fà àwọn èèyàn. ẹni tó bá fẹ́ sọ́fà ara ẹni o, I don't even bother with that economy, nothing concern me, but do the security. Do the security, or you can approve gun to everybody. Let everybody have access to gun. If you can't do it, let everybody have access to gun. Ẹ jẹ́ kí everybody gbogbo ayé yẹ kó ní access sí ìbọn. Ẹ ń di àwọn kan lọ́wọ́ mú àwọn kan pààyàn. Wọ́n á wé láwà ní wọ́n á dẹ̀ bọ́ láti inú gbé, wọ́n á dẹ̀ bọ́ jáde, wọ́n á dẹ̀ ajá kí ojú títì, wọ́n á dẹ̀ ru àwọn èèyàn wọ́n wọ́n á ń gba ransom. Wọ́n wá ń gba ransom. Ibo náà ń gbé ransom yẹn lọ, ta ló ń gbà á? Ẹ mọ gbogbo ẹ̀ dẹ̀ dákẹ́ wá fún. Stop giving us fake news on social media. You arrest nobody in terrorist. Go and do it for real. Nǹkan tá a fẹ́ nìyẹn. And stop declare the good people in the country. Stop declare them wanted again. Kí ló ṣẹlẹ̀? What happened to Nnamdi Kanu? Why the man still in the custody? DSS custody. Why? Ẹ sọ pé kíni? Who ready to die? Who ready to die will not fear to talk. All die na die. Àwọn tó kú lánàá náà wọ́n kú náà ni. You now expecting me to be scared of those animal government. This is animal government. Tẹ́ bá lé ẹranko kúrò níbi kan pé kó bá ṣe kankan á tún padà síbẹ̀. Ṣé government lélẹ̀ ni government that is just doing when you abuse IG will send boys to come and arrest you in your house. But when Boko Haram come outside and kill mass killing, they will not hear pam, everybody will silent. Ẹ wá fẹ́ ká dákẹ́ lórí matter yẹn. Torí ẹ̀ ló fà á tí mo fi ń tajà online tí mo fi ẹ̀kẹ́ nìkan wá lé mi. And I know you police people, you know my house. I know that one. But yes, you know my house. But I don't care. Mati mo pẹ́yìn ni. When you come, I will know that you are welcome because I'm talking. But don't forget that when you retire, the punishment will stand by you. Yes, the punishment will stand by you. You will serve the punishment too. Ọ̀run yàbọ̀ sójọ́rọ̀ ẹnìkan ni. Stop killing everybody. Stop bandits. Stop killing. Stop kidnapping in the country. That's what we are telling you. Ẹ bá sọ pé báyà máa sọ pé àmà sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ìjọba máa gbé ẹ ìgbà tó bá gbé ẹ ńkọ́. Àwọn tó gbé lánàá tó padà nù kí ló gbẹ̀yìn Abíọ́lá ìgbà tó wá pa Abíọ́lá ńkọ́ ṣé wọ́n sún jẹ ni. Àwọn aráàlú wọ́n ní kẹ́ stop bandits, kẹ́ stop killing. Ẹ̀dẹ̀ lọ sọ́dọ̀ wọn, ẹ̀dẹ̀ lọlé ẹnìkan nínú wọn ẹ lọ pààyàn dànù ńbẹ̀. You get devil mind, dangerous mind to come outside, to come out somebody else to kill the person. But you can't kill the bandit because you are using them. Wo nǹkan tí bọ̀bọ̀ ìbá fẹ́ ṣe Trump àbí kí ló, I know he's not like black. He's working for gain. But anything want to happen, kó kúkú happen kí gbogbo akúkú bọ̀ bí ta fẹ́ gbọ́rọ̀ wa gbà. But èwo ni kí tó ó happen kò happen sí. Nínú Boko Haram àti Trump, ta ni ó better ni jù nínú àwọn méjèèjì. Boko Haram are reducing people every day. Where they come from? Ẹ wá ẹ̀ lè pa wá tán, àwa máa sọ̀rọ̀ o. Àwọn tẹ́ máa palẹ̀ máa pa. Àwọn tó máa ṣẹ́kù kò lọ fà o. Bóyá jẹ́ nìyẹn o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.